Orúkọ mi ni Alhaji Abdulmumin Adeola Lawal aka Balogun gbogbo super branch chairman National Union. Question tẹ́mi fẹ́ béèrè tó wà most important tí mo fẹ́ kí gbogbo yín gbé sí àkíyèsí ni pé Tiri lẹ́dà ó ti wà àwọn ò mọ àgbọ̀ ńgbà yẹn ìgbò rẹ̀ ní wọ́n ti mo rí pé time tí òun àti currency jọ ní issue ní ògo yẹn búyọ ẹ máa gbọ́ o nǹkan kan ló máa ń gbìyàn dìde o ẹ ní sùúrù tí ẹnìkan ò bá ṣìṣe ẹnìkan ò ní gùnkè Ọlọ́run ní fi wá jẹ àkàbà fún èèyàn kan láti gùnkè ohun tí mo fẹ́ béèrè ìdàrẹ́ tí ń bẹ̀ ni pé mo rí i pé tí ò bá fi Tiri lẹ́dà sí orin yẹn tèmi bá ń gbọ́ Paso ni máa rò pé ń kọrin not until tí mo meet ẹ líjọ àpàlà tó ń kọrin yìí ó ṣe birthday tó wá ń kọrin mo ti wọlé wọn wá gbé mi láti ìsàlẹ̀ wọn pè ọ uplifting ẹni wá gbé mi wọlé ńjọ́ yẹn wọn ní ṣé Paso lẹ pé ni wọn ní Tiri lẹ́dà ni mo ní àpẹẹrẹ wíṣà àti meet máa yìí o ìjọ ẹni máa kọrin ìbò tó ń kọrin bí Paso but kò tó máa fẹ́ bèrè ni pé ẹ̀yin question tó fẹ́ bèrè ni kò ní kẹ́ dáhùn o ṣé currency yẹn mo sure pé ẹ ti máa mọ̀ or close mọ̀ before Paso ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ sọ ìhà ṣé mo pé mo lè máa nídìí oore lọ́wọ́ kòyókòyó kó jẹ́ pé àkọ́bí ló máa padà wá ṣe oore yẹn fún mi ẹ ti rán sáǹkan tí mo fẹ́ dá yìí sọ ṣé mo fẹ́ mọ mi ìfẹ́ tú ohun tó ti wà nílẹ̀ tẹ̀lẹ̀ tí àwọn ayé ti ń right off o ṣé ẹ ń gbọ́ mi sà mi ìfẹ́ tú o but mo fẹ́ kọ̀ mọ̀ pé àti ìhà tẹ́ wà pẹ̀lú wọn for present tense torí ibi tó bá bàjẹ́ àbí tó bá ń jà mi máa ní interest mi ń ṣe fáǹsì Taye currency o but mo fẹ́ mọ ìhà tẹ́ kọ sí Taye àti pé bí ẹ ṣe wà fortunately ṣé torí ohun tí ẹ ń lò pẹ̀lú Paso ni ìfẹ́ yẹn ṣe torí èmi mo ti wà bí pátí mẹ́ta pẹ̀lú Paso ẹ̀jẹ̀ máa ń bọ́ lẹ́nu mọ́tò ńgbà kan náà ni màmá pé àwọn àbúrò wa yìí rè tọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó ń ṣe kinní kan kọ́rẹ́nsì yìí máa ṣeré o bọ̀dá àwọn pété tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò ní da Ọlọ́run jẹ́ kí ti gbogbo wa bàjẹ́ o ẹ kàn fún wa ní àlàyé díẹ̀ nípa bẹ́ẹ̀ ṣe close mọ́ Paso tó fi di báyìí torí ayé ti mọ̀ ẹ̀ ní wálé lágbára Ọlọ́run bá. Ó yá ìdáhùn. Sọlú Alabi kẹrin ṣẹ́rí ìbéèrè ńlá lẹ béèrè bọ̀ níwájú Ọlọ́run àti àtìlẹ́yìn Ànábì wa Muhammad. Ẹ wá apá ìbí apá Paso. A ní nǹkan kan tá a fẹ́ máa fi parọ́ fúnra wa. Yálà ní ọdún yẹn àti di òní tí mo wà yìí mi ò bẹ lọ́hùn pé kẹ́nìkan kan ṣubú kémi lè ga. Mi ò bẹ lọ́hùn ẹ̀. Téèyàn bá wá nǹkan lọ sí apá òsì tí ò bá rí èèyàn máa wá sí apá ọ̀tún. Ó dàbí téèyàn bá wá nǹkan lọ́sàn-án tí ò rí tílẹ̀ bá ṣú ó máa wà ó máa tanná wà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ṣe rí. Mi ò bẹ lọ́hùn pé kẹ́nìkan ṣubú bọ̀ mo ti mọ Paso ń sìn ó ti pẹ́ o tí mo ti mọ Alhaji Alabi Pasuma ó ti pẹ́ o tí bàbá náà dẹ̀ mọ̀ mí pé ọmọ kan wà ń bàdàn ẹni tó bá gbọ́ rẹ́kọ̀dù 3 o'clock dáadáa mo sọ nínú rẹ́kọ̀dù yẹn mo kàn ra sọ briefly ìsọ tí mo sọ náà ó máa jọ lọ́gbọ́n ó máa jọ lóye mo ní ẹni tọ́lọ́run ọba rán wọn ò fẹ́ kó ṣeé ṣe kó jíṣẹ́ ọwọ́ ẹ̀ bá mi nǹkan tá à ń sọ yìí Alhaji Alabi Pasuma God sent ìránṣẹ́ Ọlọ́run ni pé mo rán ẹ lọ jíṣẹ́ ó dẹ̀ jẹ́ fáwọn tí mo rán ẹ fún. Ẹ bá mi pa àtẹ́wọ́ yìí náà. Bravo, bravo, bravo. Amazing. So a rí nínú àwọn tí a fiṣẹ́ rán ṣùgbọ́n àrán wọn kan jíṣẹ́.
àrán wọn pé kàn jíṣẹ́ àrán wọn pé kí iná wọn kó tan iná ẹlòmíì àrán wọn bẹ́ẹ̀. ẹ pàtẹ́wọ́ yìí náà ọtí náà. so bó ṣe jẹ́ nìyẹn kò ń ṣe bóyá pé àbẹ́ lọ́n kẹ́ni ẹ máa rí i pé nínú rẹ́kọ̀dù mi tí mo tún ṣe jáde 3 o'clock. ẹ kọ́. mo ní pé nǹkan kan ò ní ṣe wá o àjọ máa gòkè ní àjọ máa kàkọ́là nídìí iṣẹ́ orin àjọ máa gòkè ní mo ṣàdúrà pé gbogbo wa lájọ máa gòkè àjọ máa kàkọ́là àmì àṣẹ Èdùmàrè. bí mo ṣe ṣàdúrà síbẹ̀ nìyẹn so mi ò jẹ́dá kan tó ní ọkọ̀ kan tó dọ̀tí sẹ́nìkan. wow. bọ́mọkànjọ́ yíyàn pé òrè lórí máa ń wọ́tọ̀. yes. ẹni tó bá wá omi wá sọ́dọ̀ ẹ̀ omi lè má pọ̀ lọ́wọ́ ẹ̀ bọ̀ fún níwọ̀nba tó bá ní. ọ̀rọ̀ ẹ pàtẹ́wọ́. jẹ́ kó mu. ẹ pàtẹ́wọ́. ọ̀rọ̀ ni. ṣùgbọ́n yóò bá débẹ̀ ni. ó ti clear. torí nínú rẹ́kọ̀dù yẹn náà mo sọ pé ọkọ̀ tó gbé wọn dókè lání kó padà wá gbé wá o ló fa wàhálà o wọ́n ní lànà bá tún tọ́ sókè fojú gbàtọ̀ yẹn pé kò ní ìṣẹ̀lẹ̀ bọ́rọ̀ yìí ó ní so inú ẹ̀ mo ti ṣàlàyé pé a lè fi nǹkan rẹ́ lòmíì bọ́ a sọ pé kò jíṣẹ́ a fi nǹkan ráwọn kan wà á jíṣẹ́ wà á tún dúró tì wọ́n irú ẹni bẹ́ẹ̀ ni Alhaji wa Alabi Pasuma so ká máa. ẹ kalẹ̀ o mo kí gbogbo ilé orúkọ mi ní Iko Waidi láti Katangua ọmọ mọ́fì ìjọba Katangua advice question ìbéèrè tí n bẹ béèrè ni pé sà kí ló dé ten disappoint. I want you to be listening to this, please. What happened is that ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo kì í disappoint but fáwọn tí Katangua tí mi ò lè wá ṣíṣe wọn ìjọ yẹn gangan ní 8 days mọ́mísì mi tí yá mi kú so ìyẹn ni ò fi àyè lẹ̀ mo dẹ̀ ti sọ fún yín bóyá tán bá ti jíṣẹ́ ni pé a ṣì máa wá date tá a máa ṣeré fún yín so I'm so sorry for that.